You know I don't marry Abi? Then you are mad. You are insane. I'm here to kill you. Why? I had to get him to travel out of Muslim for once won't be me by it. Mi ò rí rúùtì bàbá yín rí. Ṣé bí wọ́n ní téèyàn bá dàgbà ó máa ń yógun jà ni? Níṣẹ́ ló tún burú sí. Ṣé o ò ní làákàyè? Ẹ gbọ́ kí ni gbogbo náà sì mo gbọ́ yẹn náà. Wọ́n ní pé gàmá wáyé síbí báyìí, gàmá ní pẹ̀lẹ́ àwọn ọ̀daràn. Surprise! Daddy! Wọ́n máa lè burúkú. Ṣé ẹni ò ti sọ fún yín pé mi ò fẹ́ rí ẹnu lẹ́nu mọ́? Daddy ní ayé yín, ẹ má ẹ bá pẹ̀lú lọ́mọ ayé. Olórí burúkú lọkùnrin o, olórí burúkú lọkùnrin. Ayé wọn lè máa bàjẹ́ ni. Deborah! Daddy tún bá bí mi, ọlọ́run inú ilé màá fún níná. Nínú ilé mi? Nínú ilé bàbá mi, ẹ̀yin ká wá ní bàbá jí ní lọ. Àdúrà náà la ṣáà máa gbà. Grandma ẹ ti dé nìyẹn. Mo mọ bó ṣe ń fi, mo mọ bó ṣe ń fi kejì mi ní. Mi ò mọ bí tí ìyá yín ti rí iye. Lúkìá ẹ ń ṣèbejì. Ẹ kàn jọra ní. O kì í ṣe ẹni téèyàn lè bá gbé ìgbésí ayé yìí rárá. Búlẹ̀sì bẹ́ẹ̀ yẹn ò kì í sọ̀rọ̀. Get them arrested. Emily. Wedding for a few days. Our signals the more real make sense. Bóyá kò jẹ́ ká cancel wedding ni. Máa pàwọn ẹ̀jẹ̀ làwọn tó pa mí. Máa gbẹ̀mí ẹ̀. Máa yìnbọn fún